hallelujah. Láàrin ìbáṣepọ̀ láàrin bàbá mi lórí àyànmọ́ mi ó ṣeun wa ni ó ń pa wá mọ́ torí ó fẹ́ràn wa ẹ kí àmì ẹ̀ kó yẹ kí ni kó lárinrin lórúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín. Ẹ jẹ́ ká sọ fún Olúwa wípé ọ̀rọ̀ Ọlọ́run tá ó gbọ́ lákòókò yìí kó ṣe wá ní rere, kó fún wa ní òye ìjìnlẹ̀, kó fún wa lóye ẹ̀mí, kó ṣí wa níyè. Ẹ jẹ́ gbàdúrà sí Ọlọ́run ní ìṣẹ́jú kan. Ọlọ́run bàbá wa, ọ̀rọ̀ rẹ tí a ó gbọ́ lónìí níbi gbogbo tó wù ká wà, ipòkípò tó wù ká wà lákòókò yìí lórúkọ Jésù, ọ̀rọ̀ rẹ jẹ́ kó ṣe wá ní rere, jẹ́ kó ṣí wa níyè, jẹ́ kó mú ìdáhùn ìbéèrè wa dání, jẹ́ kó tún àyànmọ́ wa ṣe, jẹ́ kó sọ wá dodidi nínú rẹ, jẹ́ kó mú wa dàgbà sí nínú ẹ̀mí. Ó ṣé Jésù, lórúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín. Òní a máa tẹ̀síwájú nípa orí ọ̀fẹ́ olùgbàlà nínú kókó tí a bẹ̀rẹ̀ sí ní mẹ́nubà lọ́sẹ̀ tó kọjá wípé gbígbé ìgbésí ayé ènìyàn nípa ọ̀rọ̀ Ọlọ́run. Òní la máa ṣe apá kejì rẹ̀, a sì máa ṣe àṣekágbá ẹ̀ bí Ọlọ́run ṣe fún wa lórí ọ̀fẹ́. Ẹ ká bẹ̀rẹ̀ lórí ìwé ìhìnrere ti Lúùkù orí 4 ẹsẹ̀ 4 káwo ohun tí Jésù sọ níbẹ̀. Ìwé mọ́ sọ pé Jésù sì dáhùn wí fún un pé, lára àwọn ìdáhùn Jésù rẹ̀ ó dáhùn, èṣù ló dá lóhùn o. Bó ṣe dá èṣù lóhùn náà ló dá gbogbo ènìyàn lóhùn nípa ohun tó sọ níbí, nípa òtítọ́ tó fi hàn níbí fún gbogbo wa. Jésù sì dáhùn wí fún un pé, a ti kọ̀wé rẹ̀ pé ìwé rẹ̀ tá a sì kọ tó ń sọ nípa rẹ̀ òun la kà lọ́sẹ̀ tó kọjá nínú ìwé Deuteronomy orí 8 ẹsẹ̀ 3 àkọ́kọ́. A ti kọ̀wé rẹ̀ pé ènìyàn kì yóò wà láàyè nípa àkàrà nìkan. Àkàrà ṣe kókó, àkàrà túmọ̀ sí oúnjẹ, omi àti oúnjẹ. Ó wà fún ayé ara, pé kéèyàn wà láàyè nínú ara, wípé a bí ọ gẹ́gẹ́ bí ènìyàn, pé o ní ìmísí ènìyàn nínú, ìmí ènìyàn nínú. Òun là ń pè ní ohun tí oúnjẹ àti omi lè gbé dání, ló lè gbé dúró, ló lè mú dúró, ló lè mú wà láàyè. Pé ènìyàn kò gbọ́dọ̀ wà láàyè nípa àkàrà nìkan. Kí ló tún wá wí báyìí? Ó ní bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tá a fẹ́ tẹnumọ́, iṣu atẹnumọ́ náà kì í jóná. Ohun tá a fẹ́ tẹnumọ́ lónìí gẹ́gẹ́ bí a ṣe tẹnumọ́ lọ́sẹ̀ tó kọjá, òun ni ọ̀rọ̀ Ọlọ́run. Ìyà tá a kọ sí ọ̀rọ̀ Ọlọ́run, ohun tí ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ fún wa, bí ó ṣe jẹ́ wípé ìwọ tó bá ti mọ́ra rẹ gẹ́gẹ́ bí àtúnbí, ìwọ tó bá ti fayé rẹ fún Jésù lóòótọ́, tó ti juwọ́lẹ̀ fọ́lọ́run ẹlẹ́dàá rẹ, ìwọ tá a bá ti ṣí nípò kúrò láti inú ikú bọ́ sínú ìyè, láti inú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ lóòótọ́, ìwọ tó bá gbà pé ọmọ Ọlọ́run ni ọ́, tó sì gbà pé Ọlọ́run ẹlẹ́dàá rẹ ni bàbá rẹ, o gbọ́dọ̀ mọ̀ wípé ayé titun tá a ti fún ọ, ayérayé ìyè, ayérayé tá a ti fún ọ, ohun tó gbé dúró ni ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tí ó gbé ìyè ayérayé tó ń bẹ nínú rẹ dúró ni kíni? Ọ̀rọ̀ Ọlọ́run. O gbọ́dọ̀ wà láàyè nìkan nípa oúnjẹ àti omi, nípa àkàrà àbí ohun tí ayé yìí. Tí o bá máa wà láàyè nípa ti ẹ̀mí, tí o bá máa wà láàyè sí Ọlọ́run, tí o bá máa wà láàyè nípa ti ẹ̀mí, láti mọ ohun Ọlọ́run, láti mọ ohun ìjọba Ọlọ́run, o gbọ́dọ̀ fi àyè gba ọ̀rọ̀ Ọlọ́run. O gbọ́dọ̀ fi àyè gba ọ̀rọ̀ Ọlọ́run, nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run ni yóò mú kí ìyè ayérayé tó ń bẹ nínú rẹ kí ó dúró ṣinṣin. Ọ̀rọ̀ Ọlọ́run ni yóò mú kí ìyè ayérayé tó ń bẹ nínú rẹ kó ṣe kíni? Kí ó dúró ṣinṣin. Lọ́sẹ̀ tó kọjá mo bẹ̀rẹ̀ sí ní sọ nípa àwọn ohun tá a nílò àti ṣe láti mú kí ìgbésí ayé wa kó wà nípa ọ̀rọ̀ Ọlọ́run. Mo bẹ̀rẹ̀ nínú àkọ́rí wípé ká máa gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu, ká gbọ́ ohun tó ń sọ. Ìwé mọ́ sọ pé ìgbàgbọ́ wá nípa gbígbọ́ sí ọ̀rọ̀ Ọlọ́run. Kò sẹ́ni tí ó ní ìgbàgbọ́ láì ṣe wípé nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ìgbàgbọ́ tí a bá ti pasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run bí òun ṣe ìgbàgbọ́ ìgbàgbé ni, àbí àfarawé. Ó lè jẹ́ àfarawé, ó lè jẹ́ ìgbàgbé, ṣùgbọ́n kò ń ṣe ìgbàgbọ́. Ìgbàgbọ́ ti Kristi, ìgbàgbọ́ tó jẹ́ ìgbàgbọ́ Kristi,
tó jẹ́ ìgbàgbọ́ tí Ọlọ́run fi òǹtẹ̀lù, tí ó wu Ọlọ́run, òun ni ìgbàgbọ́ tí a ti pasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run bí o. Bẹ́ẹ̀ ni gbogbo wa gbọ́dọ̀ gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu. Ọlọ́run ń ṣe ọ̀rọ̀ àwáwí, kò ń ṣe ọ̀rọ̀ àríyànjiyàn, kò ń ṣe ọ̀rọ̀ pé ká sì máa béèrè pé ṣé ó yẹ ká ṣe bẹ́ẹ̀ àbí ká ṣe bẹ́ẹ̀ àbí ká má ṣe bẹ́ẹ̀. Irọ́ o. Ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ òfin fún àwọn ọmọ Ọlọ́run. Jẹ́ kí n tún yẹn sọ. Ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ni òfin, kì í ṣe àbá, kì í ṣe àbá o, kò ń ṣe ìmọ̀ràn, bó tilẹ̀ jẹ́ pé ìgbà mìíràn yóò sọ pé òun gbà ẹ́ mọ̀ràn, àmọ́ ìmọ̀ràn ẹni tó lọ́gbọ́n jù ẹ lọ kí ló ń pè é? Tí wọn náà bá lọ́gbọ́n díẹ̀ wá mọ̀ pé ìmọ̀ràn ẹni tó bá ti lọ́gbọ́n jù ẹ lọ kí la máa pè é? Òfin ni, àṣẹ ni, ètò ni, bẹ́ẹ̀ ni, àkóso ni tó gbọ́dọ̀ tẹ̀lé tó bá fẹ́ ní iyè, tó bá fẹ́ ṣe rere. Mo ní wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run pé tá a bá fẹ́ gbègbè sí ayé wa nípa ọ̀rọ̀ Ọlọ́run, àkọ́kọ́ ni wípé ní ṣíṣe wa ni pé a gbọ́dọ̀ gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu. Èkejì ní ṣíṣe wa ni pé a gbọ́dọ̀ bu ọlá fún ọ̀rọ̀ Ọlọ́run, a gbọ́dọ̀ pọ́n lé gan. Bí Ọlọ́run ṣe pọ́n ọ̀rọ̀ rẹ̀ lé ju orúkọ rẹ̀ lọ, àwọn náà gbọ́dọ̀ pọ́n ọ̀rọ̀ Ọlọ́run lé o. A gbọ́dọ̀ wárìrì sí ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé mọ́ sọ fún wa pé àwọn tó Ọlọ́run ń wò nìyẹn o. Ọlọ́run ò wo gbogbo ènìyàn pé kó dúró lórí ẹnìkan, kí kọ́kọ́ máa wò pé ó rẹwà lọ́kùnrin, ó rẹwà lóbìnrin. Kí ló kọ Ọlọ́run pé ó rẹwà lọ́kùnrin àbó rẹwà lóbìnrin? Ṣùgbọ́n òun ló dá síbẹ̀, kò jọ lójú náà, òun ló ṣe. Bó bá wù ó lè mú kó họ, ó bá wò dẹ̀ lè mú kó rẹwà. Bó bá ṣe wọ Ọlọ́run ló ṣe lè ṣe ènìyàn, torí òun ló ní wá. Ó lè jẹ́ ohun tó wọ lójú ènìyàn, ó dára sọ́lọ́run. Ó sì lè jẹ́ ohun tó dára lójú ènìyàn, ó wọ sọ́lọ́run. Àmọ́ ṣùgbọ́n ohun tó yé wa ni wípé gbogbo ohun tọ́lọ́run dá dáradára ni. Olùwé mọ́ ti sọ pé gbogbo wa láti pàṣẹ ẹ̀rù àti ìyanu dá. Olóyìnbó pè ní fearfully and wonderfully made. Ẹ̀rù àti ìyanu. Àwọn kan wà tá a dá tá a bá wò wọ́n, ìrísí wọn mú ẹ̀rù dání. Àwọn kan wà tí a dá tá a bá wò wọ́n, yóò yà wá lẹ́nu pé èèyàn lórí báyìí. Bẹ́ẹ̀ ni ohun tó bá wo Olúwa ló lè ṣe, ní tó fi ń jẹ́ Ọlọ́run nìyẹn. Nítorí náà ó ní ká bu ọlá fún ọ̀rọ̀ rẹ̀. Èkejì nìyẹn tá a bá fẹ́ gbé ìgbésí ayé wa nípa ọ̀rọ̀ Ọlọ́run. Mo máa sọ méjì kún ohun tí a lè ṣe láti gbé ìgbésí ayé wa nípa ọ̀rọ̀ Ọlọ́run lónìí. Mo fẹ́ ká fiyèsí, ká farabalẹ̀, ká gbọ́ kó yé wa dáadáa. Àkọ́kọ́ tí màá kọ́kọ́ mẹ́nu bà ní wípé a gbọ́dọ̀ fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run. Kì í ṣe wípé ká gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu nìkan, kì í ṣe wípé kí a bu ọlá fún ọ̀rọ̀ Ọlọ́run nìkan. A gbọ́dọ̀ fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run gbọ́dọ̀ jẹ́ ìfẹ́ ọkàn wa. Bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ jẹ́ ìfẹ́ ọkàn wa. Ẹ jẹ́ ká wọnú ìwé orin Dáfídì 119. Orin Dáfídì 119 yẹn kí ló sọ? Ní a bá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 97, kí ló sọ? Ó ní, èmi ti fẹ́ òfin rẹ tó, àṣàrò mi ní ọjọ́ gbogbo. Kí ni mò ń rò gan-an? Tó bá sọ pé ò ní rònú, tó bá ní irọ́, mo ní rònú. Wọ́n bá bí ẹ pé kí ló ń rò? Ọ̀rọ̀ gbèsè ayé mi ní orí kò ti ṣì. Ó ti ṣì. Ọ̀rọ̀ gbèsè ayé ẹ báwo? Ayé rẹ a ti fi pamọ́ nínú Kristi Jésù. Ó láyé ara rẹ mọ́. Ayé tó ní ayé Jésù ni. Jésù ló ní ọ́, òun ló ní ìyè inú rẹ, òun ló ní gbogbo ìrònú rẹ. Gbogbo ìrònú rẹ lójoojúmọ́ ó gbọ́dọ̀ jẹ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ó gbọ́dọ̀ fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe àṣàrò rẹ ní ọjọ́ gbogbo. Báwo ló ṣe fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe àṣàrò ní ọjọ́ gbogbo? Nígbà tí o bá fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tí èèyàn bá fẹ́ lọ́kàn rẹ̀ máa ń rò. Bí o bá fẹ́ràn rẹ̀ kò lè jẹ́ àṣàrò rẹ̀. Bẹ́ẹ̀ ni kò yẹ ṣe bí esi o lè máa ṣàárò rẹ̀. Bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ gidigidi kó tó bọ́ sínú àṣàrò rẹ̀, tó jẹ́ pé tó bá ń pè àwọn kan ní pé ọ̀rẹ́ kò rí kòsùn ni wọ́n o. Nígbà tí mo wà ní kékeré, mo gbé àwọn ọdún díẹ̀ ní ìlú kan tá à ń pè ní Abẹ́òkúta. Ìwọ tí o bá gbọ́ Yorùbá tó bá délùú yẹn rí wa rò bóyá Abẹ́òkúta gangan lè akọ́ ìlú yẹn sí ni. Wípé ìlú wà ń sàlẹ̀, òkúta wà lókè.
àmọ́ kò rí bẹ́ẹ̀, orúkọ lásán ni. Ó ní àwọn ilé kan ní àwọn ìletò kan tí wọ́n jẹ́ ìlú mọ̀ọ́ká, ó gbajúmọ̀ nítorí pé wọ́n á kọ́ àwọn ilé yẹn bí ilé ajá mẹ́ta, wọ́n wá kọ́ méjì, wọ́n wá kọjú síra wọn tàbí kán dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn, wọ́n wá fi ọgbà yí wọn ká níbi tí à ń pè lónìí ní estate. Wọ́n wá ṣe bí estate, wọ́n á fi ọgbà yí wọn ká, wọ́n wá kọ orúkọ gàdàgbàgàdàgbà sí àwọn ilé yẹn, wọ́n á ní ọ̀rẹ́ méjì. Wọ́n á yẹ kí ni ọ̀rẹ́ méjì. Ọ̀pọ̀ nu wá àwọn tó bá ti dàgbà bí irú èmi báyìí tó bá gbé Abẹ́òkúta bẹ́ẹ̀, wọ́n á mọ irú àwọn ilé yẹn tó pọ̀ díẹ̀díẹ̀. Ẹ máa rí láwọn ibì kankan ní ìlú tí mo dárúkọ yẹn, wọ́n á ní ilé ọ̀rẹ́. Wọ́n bá ní pé bọ́lá lọ́mọ ń lọ sí ilé ọ̀rẹ́ méjì. Kí ló mú mi rántí ilé yẹn? A lè sọ pé àwọn kan wà wọ́n jẹ́ ọ̀rẹ́ ara wọn, ọ̀rẹ́ kòríkòsùn. Kí ló dé ta ṣe ń pe àwọn ọ̀rẹ́ kan ní ọ̀rẹ́ kòríkòsùn? Pé tí n bá rí ọmọ ilé sùn, tí n bá rí ọmọ ilé wó, kí nìdí ta ṣe ń sọ bẹ́ẹ̀? Nítorí ìfẹ́ ni. Ọ̀rẹ́ tí ìfẹ́ bá ti dàpọ̀ sínú ọ̀rẹ́ ṣíṣe wọn là ń pè ní ọ̀rẹ́ kòríkòsùn. Ó túmọ̀ sí wípé wọ́n á máa ṣàṣàrò ara wọn lójoojúmọ́, wọ́n á máa ṣàfẹ́rí ara wọn, wọ́n á máa mú inú ara wọn dùn, wọ́n á máa dára wọn lára yá, wọ́n á máa ronú ara wọn. Ìwé mọ́ sọ fún wa lónìí wípé ọ̀rọ̀ Ọlọ́run ni kó jẹ́ kòríkòsùn wa o. Ọ̀rọ̀ Ọlọ́run ni kó jẹ́ àṣàrò wa lójoojúmọ́, kì í ṣe ènìyàn. Ohun tí ìwé mọ́ sọ nìyẹn. Ó ní ká fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ á jẹ́ àṣàrò wa ní ọjọ́ gbogbo. Bóyá ò ń lọ, ò ń bọ̀, ò ń ṣiṣẹ́, ò ń ṣeré, ó jókòó, ò ń jẹun, ó dúró, ó rọsẹ̀, kò sí ohunkóhun tó wù kó máa ṣe. Ìwé mọ́ sọ fún wa wípé ká fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe àṣàrò wa ní ọjọ́ gbogbo. Pé ká fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ gbọ́ dáadáa. Ó ní èmi ti fẹ́ òfin rẹ tó. Nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run ò ń ṣe ọ̀rọ̀ lásán, òfin fún ènìyàn ni. Òfin ni ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ fún gbogbo ọmọ Ọlọ́run tó lóye tó sì ní ìyè Kristi nínú. Èmi ti fẹ́ òfin rẹ tó. Àṣàrò mi ní ọjọ́ gbogbo. Nípa àṣẹ rẹ, ìwọ mú mi gbọ́n ju àwọn ọ̀tá mi lọ. Nítorí tí o wà pẹ̀lú mi láéláé. Ìrírí kọ́ ló sọ wípé o gbọ́n ju ọ̀tá lọ o. Èèyàn lè ní ìrírí, kí ìrírí tó ní lánàá kó má ṣiṣẹ́ lónìí, kí ìrírí tó ní lónìí kó má ní nǹkan ṣe fún ọ̀la. Ohun tó máa mú ọgbọ́n ju ọ̀tá rẹ lọ, òun ni ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run nìkan tó o fẹ́ràn tó o sì ń ṣe àṣàrò ní ọjọ́ gbogbo, òun ni yóò mú ọgbọ́n ju ọ̀tá rẹ lọ. Kì í ṣe nítorí pé mo gbé pẹ̀lú àwọn àgbà, mo gbé pẹ̀lú àwọn àgbàlagbà, mo mọ bó ṣe ń lo ewé, mo mọ bó ṣe ń lo egbò, òun ló máa mú ẹgbọ́n ju ọ̀tá lọ. Ìtànjẹ nìyẹn o. Kò sí iye ewé tó lè mọ̀, èèyàn kan wà tó mọ̀ jù ẹ lọ. Kò sí iye egbò tó lè mọ̀, èèyàn kan wà tó yẹ kí ni tó mọ̀ jù ọ lọ. Tó bá sì ní pé àwọn ìbílẹ̀ ló tọ́ ọmọ fọ́pa, ọmọ oríkì igún, ọmọ oríkì akàlàmàgbò, kò sí ohun tó mọ̀. Mo ti pàdé àwọn kan ní àwọn ìrìn àjò mi kan láyé. Àwọn bá bẹ̀rẹ̀ sí ní dọ́nu báyìí, àwọn ọmọ oríkì gbà, àwọn ọmọ oríkì àwo, àwọn ọmọ oríkì gbà. Ẹnìkan wá ṣiṣẹ́ fún mi nígbà kan, àwọn tó máa ń ṣiṣẹ́ tá a mọ̀ ní electrician. Ó lóun mọ oríkì gbà, oríkì gbà, oníkìrí òun mọ oríkì rẹ̀ ìgbà kan àwo kan. Ó sọ bí ohun bí méjì mẹ́ta kan. Ó ní tá bá mú kíni, tá bá ṣe báyìí. Mo wò gbésí ayé rẹ̀, mo ní ó mà kú díẹ̀ káàtó. Ó tí ìgbọ́njọ̀ ta lọ. Bó o ṣe mọ̀, àwọn tó mọ̀ jù ẹ lọ wà. Ó fura. Ọ̀rọ̀ Ọlọ́run ni yóò mú ọgbọ́n ju ọ̀tá lọ, kì í ṣe ìrírí ènìyàn. Torí ìrírí ó lákọ ó lábo, ìrírí sì yàtọ̀ síra wọn. Bẹ́ẹ̀ ni, ìrírí lákọ ó sì lábo, ó yàtọ̀ síra wọn. Ọ̀rọ̀ Ọlọ́run nìkan ni yóò mú ọgbọ́n ju ọ̀tá lọ. Ìwọ tí o bá ti fiyè sí ọ̀rọ̀ Ọlọ́run, tí o fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe àṣàrò rẹ, tí o máa tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, gbọ́ mi sà, o lè gbọ́n ju ọ̀tá lọ. O tí ì lè gbọ́n ju ọ̀tá lọ. Ohun tí ìwé mọ́ sọ níbí nìyẹn. Ẹ ká ka ẹsẹ̀ 128 yẹn.
kàkà ká tún gbọ́ tó sọ fún wa. Ó ní nítorí náà èmi ka gbogbo ẹ̀kọ́ rẹ sí òtítọ́ pátápátá. Kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ní ẹsẹ̀ 127 náà. Ó ní nítorí náà èmi fẹ́ àṣẹ rẹ ju wúrà, àní ju wúrà dídára lọ. Ìwọ tó bá lè fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run ju owó lọ, tó bá yẹ kó owó ló ṣe iyebíye sí ọ, kí n ṣáàtì lówó, ó lè ló bọ́mọ jẹ́ ó kárí gan-an. Ọlọ́run jẹ́ kó owó pa ẹ́ o. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ kan wà ìwé mọ́ sọ pé wọ́n tò wọ́n jọ fún ìpalára ẹni tó ni wọ́n. Ọlọ́run ò ní jẹ́ kí owó àti ọ̀rọ̀ pa ẹ́. Àìmọye ènìyàn láyé lónìí tó ń fi tọlọ́run ṣe ní owó, ìlépa owó àti ọ̀rọ̀, ìlépa ọlà ló ti sọ di dàkúdà. Gbogbo alámọ̀tán wọn, gbogbo àlà ń rí wọn káàkiri. Bó o bá rí wọn ní àyíká rẹ̀, wá rí wọn lórí amóhùnmáwòrán, wá rí wọn lórí fóònù tó gbé lọ́wọ́. Bẹ́ẹ̀ ni wá rí wọn lórí pẹpẹ orí afẹ́fẹ́ tá a wà yìí. Ọ̀pọ̀ ènìyàn ìlépa owó ọ̀rọ̀ bí ń ti là bí ń ti ṣe ó ti sọ wọ́n di dàkúdà. Ìwé mọ́ sọ fún wa wípé o gbọ́dọ̀ fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run débi pé ó fẹ́ràn rẹ̀ ju wúrà, ó sì fẹ́ràn rẹ̀ ju fàdákà lọ. Kì í ṣe wípé o máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run wá yìí máa lépa owó. Ọ̀pọ̀ nu wa ó máa rọ̀ wá lọ́rùn láti máa lépa owó ju ká wá sí ìjọ Ọlọ́run lọ láti jọ́sìn pẹ̀lú àwọn èèyàn mímọ́. Ọ̀pọ̀ nu wa fi ohun tó ṣe ti Ọlọ́run sílẹ̀, á máa lépa owó. Ìwọ tó bá ti rí bẹ́ẹ̀ nǹkan kan ti ń ṣe ìbárìpọ̀ rẹ àti Ọlọ́run nìyẹn o. Ó rí pé ó ti ń fà sẹ́yìn, èṣù ti fẹ́ máa rẹ́rìn lórí ọ̀rọ̀ rẹ nìyẹn o. Ìwọ tó bá fẹ́ kí ọ̀tá kó rẹ́rìn lórí ọ̀rọ̀ rẹ, o gbọ́dọ̀ fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run ju wúrà àti fàdákà lọ. Mo kà á fún wa lọ́sẹ̀ tó kọjá, ó gbọ́dọ̀ jẹ́ lára àwọn tí ó ń wárìrì sí ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tí ìwé wòlíì Àìsáyà sọ fún wa nìyẹn. Àwọn tó Ọlọ́run ṣàkíyèsí. Ọlọ́run ò ṣàkíyèsí gbogbo ènìyàn lórí o, ṣùgbọ́n kì í ṣe gbogbo ènìyàn ló jọ Ọlọ́run lójú o. Kì í ṣe gbogbo ènìyàn lọ́lọ́run ṣàkíyèsí o. Ó ní ojú Olúwa lọ káàkiri láti wo àwọn ènìyàn. Àwọn wo ni? Àwọn tí ọkàn wọn ṣe déédé pẹ̀lú ẹ̀, àwọn tó wárìrì fún ọ̀rọ̀ rẹ̀. O wárìrì fún ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run ò jẹ́ lógún. Ó wá ní Ọlọ́run ò rí mi nínú ìṣòro. Kí ló kan Ọlọ́run pẹ̀lú ìṣòro rẹ̀? Ọ̀pọ̀ ìṣòro ènìyàn lónìí àfọwọ́fà ni. Ọ̀pọ̀ nínú ogun tó ń ja èèyàn láti ìrandíran lónìí àfọwọ́fà ni. Bí ò bá ṣe ìwọ ló fà á, ó lè jẹ́ àwọn òbí rẹ̀ ló fà á. Bí ò bá ṣe àwọn òbí rẹ̀ ló fà á, ó lè jẹ́ àwọn bàbá ńlá bàbá rẹ̀ ló fà á. Ẹ wá wo ohun tó ń ṣẹlẹ̀ nínú ìlú aláwọ̀ dúdú tá a wà nù rẹ̀ yìí. Ọ̀pọ̀ ìjìyà tí ọ̀pọ̀ ènìyàn ń jẹ lónìí, ǹjẹ́ mọ̀ wípé àfọwọ́fà àwọn bàbá ńlá bàbá wa ni. Gbogbo aláwa ń bẹ̀ náà. Kò síná, kò sómi, oúnjẹ ọkàn ìyàn á máa mú. Ìgbà tí yàn ò mú gan kò sóúnjẹ ọ̀rọ̀ oúnjẹ. Ìgbà tó ń jẹ́ wà gan kò sówó àti rà torí níbo ló ti rówó ọ̀hún. Ọ̀pọ̀ ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ aláwọ̀ dúdú nílùú Nàìjíríà àti ọ̀pọ̀ ilẹ̀ aláwọ̀ dúdú tó ń bẹ lágbàáyé lónìí àfọwọ́fà ni sà. Àwọn bàbá ńlá bàbá wa wọ́n ṣe àṣìṣe, wọ́n jẹ́ ọ̀kánjúwà, wọ́n jẹ́ wọ́n bìà, wọ́n jẹ́ olè. Wọ́n gbàgbé wípé ìran tó wà lẹ́yìn wọn, ìran tí ń bọ̀ tó yẹ kó jẹ́ adarí lọ́la, wọ́n gbàgbé wípé ó yẹ kí wọ́n bá nǹkan dáadáa lẹ̀ kó lè sọ̀rọ̀ wọn dáadáa. Mi ì rí ẹnìkan tó ti darí ìlú yìí rí tí ọ̀dọ́ kankan lè sọ̀rọ̀ rẹ̀ dáadáa tinútinú. Ó jẹ́ ohun tó bani nínú jẹ́, ó bani nínú jẹ́. Ẹgbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ, ó ní nítorí náà èmi fẹ́ àṣẹ rẹ ju wúrà, àní ju wúrà dídára lọ. Ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ òfin fún ọmọ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ àṣẹ fún ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni. Nítorí náà èmi ka gbogbo ẹ̀kọ́ rẹ sí òtítọ́ pátápátá. Gbogbo ohun tí Ọlọ́run kọ́ wa nípa ọ̀rọ̀ rẹ̀ kí ni? Òtítọ́ ni. Kò ṣe wípé òtítọ́ kan ó yàtọ̀ sí kan. Irọ́. Bákan náà ni òtítọ́ ní gbogbo àgbáyé. Àbí tá a bá fẹ́ fi rọ́kun. Òtítọ́ ò lẹ́gbọ́n, òtítọ́ ò lábúrò, òtítọ́ lòtítọ́ ń jẹ́. Ó ní èmi ka gbogbo ẹ̀kọ́ rẹ sí òtítọ́ pátápátá. Èmi sì kórìíra ọ̀nà èké gbogbo. Ṣé o kórìíra ọ̀nà èké? Ìwọ tí o bá ti kórìíra ọ̀nà èké, o fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run nìyẹn. Ìwọ tí o bá fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run tí o sì mọ̀ lọ́kàn rẹ pé lóòótọ́ ló fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run, gbogbo ọ̀nà ló fi ń bọ́ra rẹ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run,
òun kà á fún ara rẹ, òun gbọ́ nígbà tí àlùfáà rẹ ń wàásù, o sì ń gbọ́ níbikíbi tó bá ti bá pàdé, òun fiyè sí ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ tó bá fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run nítòótọ́, ó máa kórìíra èké ṣíṣe, ó máa kórìíra èké. Bẹ́ẹ̀ ni, ó máa kórìíra ká máa jini lẹ́sẹ̀, ká máa dalẹ̀, ká máa sọ̀rọ̀ ẹni níbi. Bẹ́ẹ̀ ni, ó máa mọ̀ wípé ẹni bá gbin afẹ́fẹ́ yóò ká ìjì. Ìwé mọ́ sọ pé ìwọ abatẹnijẹ́, ìjọ tó bá dẹ́kun àti batẹnijẹ́, ọjọ́ náà lá bẹ̀rẹ̀ sí ní ba tìwọ náà alára jẹ́. Bọ́ọ̀rọ̀ Ọlọ́run ṣe rí ní ọ̀rọ̀ Ọlọ́run ni o, kì í ṣe tèèyàn. O gbọ́dọ̀ fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí n kà á dé ẹsẹ̀ 130 yẹn. Ó ní ìyanu ni ẹ̀rí rẹ, nítorí náà ni ọkàn mi ṣe pa wọ́n mọ́. Ọkàn mi ṣe kí ni? Ó pa wọ́n mọ́ nítorí ìyanu ni wọ́n. Ọ̀rọ̀ Ọlọ́run òfin ni, àṣẹ ni, ẹ̀rí tún ni. Nítorí pé gbogbo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ló fi ìdí múlẹ̀ fún wa gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe rí, ìwà Ọlọ́run, ìṣesí Ọlọ́run, ohun tí Ọlọ́run fẹ́, ohun tí kò fẹ́, ohun tó fẹ́ràn, ohun tó kórìíra, ètò rẹ̀ fún wa, àbá rẹ̀ fún wa, ìpinnu rẹ̀ fún wa. Ọ̀rọ̀ Ọlọ́run ló ń fi yé wa. Nítorí náà ó fún wa ní ẹ̀rí dájú bí Ọlọ́run ṣe rí, ó sì fún wa ní ẹ̀rí dájú nípa àwọn ènìyàn tí a kọ nípa rẹ̀ tí wọ́n tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní nítorí náà ni ọkàn mi ṣe pa wọ́n mọ́. Ǹjẹ́ ọkàn rẹ pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́? Bí o bá fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run, ọkàn rẹ ò ní lè pa mọ́. Ọkàn rẹ ò ní lè pa mọ́ o. Ìfihàn ọ̀rọ̀ rẹ fún mi ní ìmọ́lẹ̀, ó sì fi òye fún àwọn òpè. Mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi lónìí, Ọlọ́run ní ṣe ẹ́ ló pè o. Ìfihàn ọ̀rọ̀ Ọlọ́run òun ni ìmọ́lẹ̀. Nígbà tí ẹ̀mí wọn bá ṣí ojú ìwé mímọ́ fún wa, tí ẹ̀mí wọn bá fi ọ̀rọ̀ Ọlọ́run hàn wá, ìmọ́lẹ̀ yóò sì tàn sí ipa ọ̀nà wa. Ìmọ́lẹ̀ á tàn sí ipa ọ̀nà wa. Gbogbo ibi tó ro wá lójú, tó rú wa lójú, gbogbo rẹ̀ ni ẹ̀mí yóò tàn mọ́lẹ̀ sí. A mọ ibi tó yẹ ká rìn sí, a mọ ibi tó yẹ ká jẹ̀ sí. A mọ̀ lóòótọ́ wípé láti ìgbà tí ayé ti dáyé, tọ́lọ́run ti fẹ́ràn ènìyàn, tó fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí inú rẹ̀ kan ṣoṣo fún wa, wípé kí ẹnikẹ́ni kó má bàa ṣègbé, ṣùgbọ́n kí a lè ní ìyè àìnípẹ̀kun. Láti ìgbà yẹn ni ìjọba Ọlọ́run ti jẹ́ pé ọ̀nà tóóró ni ó là sí ìjọba Ọlọ́run, ọ̀nà gbòòrò ló là sí kíni o, ló là sí ìparun. Àwọn tó bá ti ń lọ ọ̀nà gbòòrò, ọ̀nà tí gbogbo ènìyàn sábà ń tọ̀ nítorí pé wọ́n fẹ́ kí ó fi àyè gba oríṣiríṣi nǹkan. Ọ̀nà gbòòrò ló fàyè gba ìwọ̀sí, ló fàyè gba oríṣiríṣi nǹkan, ló fàyè gba ìfẹ́ ti ara, iṣẹ́ ti ara àti ohun ti ayé yìí. Ọ̀nà gbòòrò nìyẹn. Ọ̀nà tóóró, ọ̀nà ìyè sí ìjọba ọ̀run kò fàyè gba ohun ayé yìí o. Ìwọ tó fẹ́ mú ohun ayé yìí dání, mo máa bẹ́ẹ̀ kẹ́dùn o. Ìwọ tó fẹ́ mú ohun ayé yìí dání wọ ìjọba Ọlọ́run, ó pàdánù rẹ̀. Ìwé mọ́síkọ́ sọ fún wa, Jésù sọ pé ẹni tó bá fẹ́ràn ẹ̀mí rẹ̀ ni yóò pàdánù rẹ̀, ṣùgbọ́n ẹni tó bá jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lẹ̀ fọ́lọ́run, òun ni yóò rí gbà padà. Torí pé ó ti sọ bí tí ìfẹ́ ọkàn rẹ gbọ́dọ̀ wà. Ó ní o gbọ́dọ̀ fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run ju ayé yìí lọ. Ìfihàn ọ̀rọ̀ rẹ fún mi ní ìmọ́lẹ̀, ó sì fi òye fún àwọn òpè. Tí o bá fẹ́ lóye, á dáa kó fiyè sí ọ̀rọ̀ Ọlọ́run. Tó o bá fẹ́ gbọ́n nínú ayé yìí, tó o bá fẹ́ gbọ́n ju ọ̀tá, tó o bá fẹ́ rìn láìkọsẹ̀, á dáa kó pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́ ní ọkàn àyà rẹ. Ẹ ká wo inú ìwé Jeremáyà, ká wo nǹkan tí Jeremáyà náà sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Jeremáyà orí 15 ẹsẹ̀ 16 kí ló sọ fún wa? Ẹ ká wo ohun tó sọ yìí o. Ó ní, nígbà tí a rí ọ̀rọ̀ rẹ, èmi jẹ wọ́n. Ọ̀rọ̀ rẹ sì jẹ́ inú dídùn mi, nítorí orúkọ rẹ ni a fi ń pè mí, ìwọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Wòlíì ní pé òun rí ọ̀rọ̀ Ọlọ́run, ó fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe oúnjẹ, ó fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe ohun tó gbé ẹ̀mí rẹ̀ dání.
ó ní ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ inú dídùn òun nítorí pé à ń fi orúkọ Ọlọ́run pè òun. ọ̀rọ̀ Ọlọ́run gbọ́dọ̀ jẹ́ ìfẹ́ ọkàn rẹ, ó gbọ́dọ̀ jẹ́ inú dídùn rẹ, ó gbọ́dọ̀ jẹ́ ohun tó ń fún ọ láyọ̀. tí ohun ayé yìí bá ń fún ọ láyọ̀ ju ọ̀rọ̀ Ọlọ́run lọ, ó ti ń kọsẹ̀, èṣù ti ń fi ọ rẹ́rìn, ó ti ń fi ọ ṣe yẹ̀yẹ́ o. bí ohun ayé yìí bá ti ń fún ọ láyọ̀ ju ọ̀rọ̀ Ọlọ́run lọ, nǹkan ti ń ṣe ọ o lè má tí ì fura. ohun lọ́lọ́run ṣe rán mi sí ọ lónìí láti rán ọ létí. ọ̀rọ̀ Ọlọ́run ló gbọ́dọ̀ jẹ́ inú dídùn rẹ. a ní kí o má ní inú dídùn àbí ayọ̀ sí ohun dáadáa tó wà láyé tó ń ṣẹlẹ̀ sí ọ o. ohun tá à ń sọ ni pé tó bá ti ní ayọ̀ àti inú dídùn sí àwọn ohun wọ̀nyí, ohun tí ayé yìí ju ọ̀rọ̀ Ọlọ́run lọ, á jẹ́ wípé àwọn ohun tí ayé yìí wọ́n ti di kíni, wọ́n ti di òrìṣà fún ọ. bẹ́ẹ̀ ni wọ́n ti kẹ̀yìn ẹ sọ́lọ́run. ohun tó túmọ̀ sí nìyẹn. ọ̀rọ̀ Ọlọ́run gbọ́dọ̀ jẹ́ inú dídùn rẹ, ó gbọ́dọ̀ jẹ́ ayọ̀ ọkàn rẹ, ó sì gbọ́dọ̀ jẹ́ ayọ̀ fún ọ. kókó tí mo tún máa fi kún fún wa pé báwo la ṣe gbọ́dọ̀ gbé ìgbésí ayé wa nípa ọ̀rọ̀ Ọlọ́run ni wípé a gbọ́dọ̀ mú ọ̀rọ̀ Ọlọ́run lò. a gbọ́dọ̀ mọ bí a ṣe ń lo ọ̀rọ̀ Ọlọ́run. kì í ṣe wípé kó o gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu nìkan, tàbí bu ọlá fún ọ̀rọ̀ Ọlọ́run nìkan, tàbí fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run nìkan. o gbọ́dọ̀ mọ bí a ṣe ń lo ọ̀rọ̀ Ọlọ́run fún ohun gbogbo nínú ayé yìí. ẹ ká wo ìwé Joshua. ẹ ká wo ìwé Joshua orí kìíní yẹn kí ló sọ ẹsẹ̀ kẹjọ. gbogbo wa la mọ ohun tó ń bẹ nínú ìwé Joshua, ṣùgbọ́n máa kà á sí wa létí. ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò ní ẹnu rẹ, torí pé ohun tó bá wà lọ́kàn rẹ, ẹnu rẹ la máa fi mọ̀ o. nínú ohun gbogbo tó wà lọ́kàn lẹ́nu tí ń sọ̀rọ̀ jáde. ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò ní ẹnu rẹ, ṣùgbọ́n ìwọ ó máa ṣe àṣàrò nínú rẹ̀ ní ọ̀sán àti ní òru. ń gbọ́, kí ló ń ṣàṣàrò? ọ̀pọ̀ nu wa owó là ń rò, wàá ro owó lọ́sàn-án, wàá ro lálẹ́, wàá tún rò ó lóru. kí ló dé? má para rẹ̀. alẹ́ ó lẹ́jẹ̀ rúru. kí ló fa ẹ̀jẹ̀ rúru? á ní ìrònú ni. kí ló ń rò? owó ni. irọ́. mo fẹ́ bẹ́gbẹ́ pé mo fẹ́ dógún, òun náà lájọ́ o ti ń rò bẹ́ẹ̀ tí o ti dà bẹ́ẹ̀. o fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe àkọ́kọ́. ẹni tó bá jọmọ Ọlọ́run tí ò bá fi ìjọba Ọlọ́run ṣe àkọ́kọ́ yóò pàdánù láyé, yóò sì pàdánù lọ́run. ìkìlọ̀ ńlá ni. ìwọ tó bá ti jọmọ Ọlọ́run tó fi ìjọba ọ̀run ṣàkọ́kọ́ nínú ayé rẹ, tó tètè kọ́kọ́ lé ìjọba Ọlọ́run ná àti ohun gbogbo tó àti òdodo rẹ̀, ohun tó kù à lè fi kún fún ọ. ó túmọ̀ sí wípé wàá pàdánù nínú ayé yìí, wàá tún pàdánù lọ́run tó ń bọ̀. gbọ́ ohun tí ìwé mọ́ sọ níwèé Joshua orí kìíní ẹsẹ̀ kẹjọ yìí. ó ní ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò ní ẹnu rẹ, ṣùgbọ́n ìwọ ó máa ṣe àṣàrò nínú rẹ̀ ní ọ̀sán àti ní òru, kí ìwọ kí ó lè kíyèsí àti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí a kọ sínú rẹ̀. ó máa ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run tí ó jẹ́ òfin fún ọ, nítorí pé o fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run. nígbà tí o bá ń ṣe àṣàrò nínú rẹ̀, wàá mọ èyí tó yẹ kó o múlò láti dojúkọ ohun tó ń dojúkọ. wàá mọ èyí tó yẹ kó o múlò láti gbé ìgbésẹ̀ tó yẹ kó o gbé nínú ayé. wàá mọ èyí tó yẹ kó o múlò nígbà tí wọn náà bá bá ìdánwò pàdé, nígbà tí wọn náà bá bá ìpèníjà pàdé. wàá mọ bí a ti mú ọ̀rọ̀ Ọlọ́run lò ní ẹnu iṣẹ́, ní ẹnu okòwò, ní ẹnu ọjà. ní a bá ń sọ nípa àwọn tí òun bá gbé gẹ́gẹ́ bí alábàágbé rẹ, tá a bá ń sọ nípa àwọn oníbàárà rẹ àtàwọn tó dáa àti àwọn tí ò dáa. wàá mọ bí a ti mú ọ̀rọ̀ Ọlọ́run lò, nítorí pé kí ni òun ṣe àṣàrò nínú rẹ̀ ní ọ̀sán àti ní òru. wàá mọ bí a ṣe mú ọ̀rọ̀ Ọlọ́run lò fún ìgbésí ayé ènìyàn, fún ìbáṣepọ̀ ìwọ àti Ọlọ́run àti ìbáṣepọ̀ ìwọ àti àwọn ènìyàn nínú ayé. wàá mọ bí a ṣe mú ọ̀rọ̀ Ọlọ́run lò. ó ní nígbà náà ni ìwọ ó ṣe ọ̀nà rẹ ní rere. mo mọ̀ pé gbogbo gbà ní gbogbo à ń gbàdúrà, bàbá jẹ́ kọ́nà mi là sí rere, ọ̀nà mi là kedere. èèyàn lè gbà yẹn ládùúrà, apá kan nìyẹn. apá kejì rẹ̀ ni wípé ṣé ìwọ fún ara rẹ ń ṣe ọ̀nà ara rẹ ní rere? mo ń sọ, ẹni tó bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí sọ fún ìjọ. ọ̀pọ̀ ohun tá à ń là kọjá àfọwọ́fà ni. bẹ́ẹ̀ ni ó wà ní ìkáwọ́ rẹ náà láti ṣe ọ̀nà ara rẹ ní rere. bí gbogbo ènìyàn bá jẹ́ ọ̀tá rẹ, ìwọ náà ṣe wá dàpọ̀ mọ́ wọn kó jẹ́ ọ̀tá ara rẹ.
kò yẹ kí ìwọ náà jẹ́ ọ̀tá ara rẹ. Ìwọ tó o bá fẹ́ jẹ́ ọ̀tá ara rẹ, o máa tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run o. Wà á mú ọ̀rọ̀ Ọlọ́run lò fún ara rẹ láti fi ṣe ọ̀nà rẹ ní rere. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run kẹ́yìn sí, ìwọ náà kẹ́yìn sí. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run kórìíra, ìwọ náà kórìíra ẹ̀. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run fẹ́ràn, ìwọ náà ṣe kí ni? Wà á fẹ́ràn rẹ̀. Ó ní nígbà náà ni ìwọ ó ṣe ọ̀nà rẹ ní rere. Nígbà náà ni yóò sì dára fún ọ. Ọ̀pọ̀ àwọn ènìyàn ló dára fún lónìí tá à ń gbóríyìn fún. Wọ́n lókìkí, wọ́n lọ́lá, wọ́n lówó. Àmọ́ bí ò bá ti jẹ́ wípé nípa ọ̀rọ̀ Ọlọ́run ló ṣe dára fún wọn, bó ti wò ó pẹ́ tó kò lè wo Ọlọ́run, kò lè ṣe ìjọba Ọlọ́run láǹfààní. Irú àwọn ẹni bẹ́ẹ̀ ò sì lè bá Jésù jọba. Àwọn tí ó dára fún nípa ọ̀rọ̀ Ọlọ́run, àwọn ni àwọn tí ó wo Ọlọ́run. Òun ni àwọn tí ìjọba Ọlọ́run tí wọ́n lè rí gẹ́gẹ́ bí àwọn akọni níwájú Ọlọ́run. Àwọn ni àwọn ẹni tí ó fẹ́ bá Jésù jọba. Bẹ́ẹ̀ ni o, bí ó bá ṣe ń dára fún ọ, bí ó bá jẹ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run, á jẹ́ wípé ó kù díẹ̀ káàtó. Bẹ́ẹ̀ ni, á jẹ́ wípé kò lè wo Ọlọ́run, á jẹ́ wípé o nílò ìrònúpìwàdà nìyẹn. Ìwé mọ́ sọ níbí pé nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run bá wà ní ẹnu rẹ, nítorí pé òun ṣe àṣàrò nínú rẹ̀ lọ́sàn àti lóru, wípé tó bá ń ṣe bẹ́ẹ̀, wà lè mọ bí ó ṣe mú un lò láti kíyèsí àti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí a kọ sínú ọ̀rọ̀ Ọlọ́run yẹn. Pé nígbà náà tó bá ṣe léyìí ni ó máa ṣe kí ni? Ó máa lè ṣe ọ̀nà ara rẹ ní rere. Nígbà náà ni yóò sì dára fún ọ. Mo gbàdúrà fún gbogbo ẹni tí ẹ̀ ń gbọ́ mi, yóò dára fún yín o. Ẹ máa mọ bí a ṣe mú ọ̀rọ̀ Ọlọ́run lò. Ẹ ká wo inú ìwé orin Dáfídì lẹ́ẹ̀kan sí. Ká wo inú ìwé orin Dáfídì. Orin Dáfídì yẹn ká wo 19. Ẹ ká wo orin 19 ẹsẹ̀ 14. Kí ló sọ? Ó ní jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti àṣàrò ọkàn mi kí ó ṣe ìtẹ́wọ́gbà ní ojú rẹ, Olúwa agbára mi àti olùdáǹdè mi. Mo gbàdúrà fún wọn náà gẹ́gẹ́ bí Dáfídì ṣe gbàdúrà yìí, pé ọ̀rọ̀ ẹnu rẹ àti àṣàrò ọkàn rẹ yóò ṣe ìtẹ́wọ́gbà ọ. Wọ́n tó bá jẹ́ onígbàgbọ́ àti ọmọ Ọlọ́run tí o máa ṣe àyẹ̀wò ara rẹ lójoojúmọ́, bóyá o wà nínú ìgbàgbọ́, bóyá o ń wo Ọlọ́run àbó o wo Ọlọ́run, o ti ń rí pé èṣù ti ń rẹ́rìn lórí ọ̀rọ̀ rẹ o. Èṣù ti ń sọ ẹ́ di ẹ̀rín kéèké nìyẹn o. O máa yẹ ara rẹ wò bóyá o wà nínú Ọlọ́run, bóyá o yìí ń wo Ọlọ́run, pé ohun tó ń ṣe àti ohun tí o ṣe, bí Ọlọ́run nífẹ̀ẹ́ sí àbí kò nífẹ̀ẹ́ sí. O máa yẹ ara rẹ wò lójoojúmọ́, débi tí o máa yẹ ara rẹ wò pé ọ̀rọ̀ ẹnu rẹ gbọ́dọ̀ wo Ọlọ́run, àṣàrò ọkàn rẹ gbọ́dọ̀ wo Ọlọ́run. O kàn lè dédé jókòó kó máa ro ohun tó wù ẹ́, o kàn lè dédé jókòó kó máa sọ ohun tó wù ẹ́. A rí wọn lórí amóhùnmáwòrán, a sì rí wọn lórí afẹ́fẹ́, lórí social media, Facebook àti gbogbo ibẹ̀, wípé àwọn onígbàgbọ́ kan wọ́n fẹ́ràn kó máa sọ bó ṣe wù wọ́n, kó máa bú èèyàn, kó máa ṣépè, kó máa sọ oríṣiríṣi. Wọ́n á sọ fún ara wọn, wọ́n á sọ, ẹlòmíì á ṣépè fún ara rẹ̀, á lóun ṣẹ̀fẹ̀. Ṣé ọmọ Ọlọ́run nìyẹn? Ọmọ èṣù gbáà ni. Bẹ́ẹ̀ ni, ẹlòmíì á máa purọ́ lójúkojú, á máa ṣèké lójúkojú, á ní òun ṣe content, ọmọ èṣù nìyẹn, kì í ṣe ọmọ Ọlọ́run. Ohunkóhun tó bá ń ṣe gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tí àbá ti pàṣẹ ọ̀rọ̀ Ọlọ́run bí, o ò ṣe fún Ọlọ́run, o ò ṣe fún ìjọba Ọlọ́run, o ń ṣe fún èṣù ni àti ìjọba rẹ̀. Kò ní o lè wo Ọlọ́run pẹ̀lú irú ìwà bẹ́ẹ̀, o lè wo Ọlọ́run pẹ̀lú ìgbésẹ̀ bẹ́ẹ̀ àti ìgbésí ayé bẹ́ẹ̀. Ó ní jẹ́ kí ọ̀rọ̀ ẹnu rẹ gbọ́dọ̀ wo Ọlọ́run, ó gbọ́dọ̀ ṣe ìtẹ́wọ́gbà. Torí tí o bá ṣe ìtẹ́wọ́gbà, ó di ẹni ìkọ̀sílẹ̀ nìyẹn. Ọlọ́run já di ẹni ìkọ̀sílẹ̀ o. Ó ní jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti àṣàrò ọkàn mi kí ó ṣe ìtẹ́wọ́gbà ní ojú rẹ, Olúwa agbára mi àti olùdáǹdè mi. Ẹ yá tún ka orin Dáfídì 119 yẹn, ká wá ka ẹsẹ̀ 9. Mo ń sọ nípa mímú ọ̀rọ̀ Ọlọ́run lò. Tí a bá fẹ́ kí ìgbésí ayé wa kí ó wà nípa ọ̀rọ̀ Ọlọ́run, a máa fẹ́ràn Ọlọ́run, a sì máa mú ọ̀rọ̀ Ọlọ́run lò fún gbogbo tá à ń ṣe láyé. Ẹsẹ̀ 9 orin Dáfídì yẹn kí ló sọ fún wa? Ó ní, nípa èwo ni ọ̀dọ́mọkùnrin yóò fi mú ọ̀nà rẹ̀ mọ́, nípa àkíyèsí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ. Báwo
lọ̀dọ́mọkùnrin yóò ṣe wà ní mímọ́? Ọ̀pọ̀ ọ̀dọ́mọkùnrin lónìí wọ́n ti gbà pé àwọn ò lè mọ́ o. Àwọn kan tiẹ̀ sọ pé ó dìgbà táwọn bá ṣe ìgbéyàwó káwọn tó mọ́. Ìtànjẹ ọ̀tá ni. Ó lè mọ́, ó lè wà ní mímọ́, ó lè wu Ọlọ́run pẹ̀lú ìwà rẹ, pẹ̀lú ìgbésí ayé rẹ, pẹ̀lú ìgbésẹ̀ rẹ, ó lè wu Ọlọ́run tí o bá kíyèsí ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run ní agbára àti wẹ̀ wá mọ́ nínú ẹ̀ṣẹ̀, nínú èrí òrìṣà. Ọ̀rọ̀ Ọlọ́run ní agbára àti sọ wá di mímọ́ nípa agbára ẹ̀mí mímọ́. Ó ní nípa èwo ni ọ̀dọ́mọkùnrin yóò fi mú ọ̀nà rẹ̀ mọ́ nípa àkíyèsí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ. Ó ní tinútinú mi gbogbo ni èmi fi ṣe àfẹ́rí rẹ, má ṣe jẹ́ kí èmi ṣìnà kúrò nínú àṣẹ rẹ. Ṣé rí ẹni tí ọkàn rẹ̀ ṣe rere pẹ̀lú Ọlọ́run ló ń gbárù àdúrà yìí o, ló ń bẹ Ọlọ́run pé mi gbọ́dọ̀ ṣìnà kúrò nínú àṣẹ rẹ, tinútinú mi mo fi ń ṣàfẹ́rí rẹ. Àwọn tó fẹ́ràn Ọlọ́run, tó fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run, tí wọ́n sì ṣetán àti mú ọ̀rọ̀ Ọlọ́run lò fún gbogbo ohun tí wọ́n ń ṣe, tí wọ́n sì rí nínú ìgbésí ayé wọn, àwọn ní ó ṣe kí ni o, àwọn ní ó ń gbárù àdúrà yìí, àwọn sì ló ní irú wà báyìí pé àwọn ò fẹ́ ṣìnà, wọn ò fẹ́ ṣìnà nínú àṣẹ Ọlọ́run. Ẹsẹ̀ 11 kí ló sọ? Ó ní ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ ní ọkàn mi kí èmi kí ó má bá ṣẹ̀ sí ọ. Ìwọ tí o bá ti pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́ lọ́kàn rẹ, wàá ṣẹ̀ sí Ọlọ́run. Tó bá fẹ́ mọ ogun tí èyàn ò ní fi ṣẹ̀ sí Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run ni. Ohun tó nílò àti ṣe tó ò fi ní máa dẹ́ṣẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, o ní láti pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́ lọ́kàn àyà rẹ. Ìwọ tí o bá ti lè pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́ ní ọkàn àyà rẹ, kí o máa ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run lọ́sàn àti lóru, kí o fi ọ̀rọ̀ Ọlọ́run sí ẹnu rẹ láti máa sọ jáde, wá dẹ́ṣẹ̀. Bẹ́ẹ̀ ni, o ní lè wu Ọlọ́run, ẹ̀ṣẹ̀ á gbà ẹ́ kan, nítorí pé ohun ayé yìí, ọ̀pọ̀ nínú ohun ayé yìí ni àwọn ohun tó ń fani sínú ẹ̀ṣẹ̀. Olùwé mọ́ ti sọ pé ọmọ mi bí ẹlẹ́ṣẹ̀ bá ń tàn ọ́, má ṣe gbà. Ẹ̀tànjẹ ló pọ̀jù nínú ayé yìí. Bí o bá lọ káàkiri lílé lóko lódò lọ́jà, ẹ̀tànjẹ ni ohun tó pọ̀jù. Ọ̀pọ̀lọpọ̀ ohun ní ọ̀tá, ohun gbogbo tá à ń rí láyìíká wa ní èṣù ti ṣe ló ní ìmísí ọ̀tá nínú láti tan ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ jẹ, láti fàsẹ́yìn kúrò níwájú Olúwa, láti fàsẹ́yìn kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run, láti fàsẹ́yìn kúrò nínú ìjọba Ọlọ́run. Ìwọ tí o bá ní ọ̀rọ̀ Ọlọ́run lókàn àyà rẹ, tí o máa ṣàkíyèsí àti ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ, irú ìwọ bẹ́ẹ̀ ó máa rọrùn fún ọ̀tá láti tàn ọ́ jẹ o. Ó ní ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ ní ọkàn mi, ọkàn àyà mi nìyẹn o, kí èmi kí ó má bá ṣẹ̀ sí ọ. Mo fẹ́ gbà ọ́ níyànjú lónìí, pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́ kí ó má bá ṣẹ̀ sí Ọlọ́run. Ǹjẹ́ o mọ̀ wípé májẹ̀mú Ọlọ́run ń bẹ lórí ọ̀rọ̀ rẹ̀ àti ẹ̀mí rẹ̀? Jẹ́ kí n kà á fún ọ nínú ìwé wòlíì Àìsáyà orí 59 5 àti 9 ẹsẹ̀ 1:20 o. Ẹ jẹ́ n kà á fún ọ ní ti èmi, èyí ni májẹ̀mú mi pẹ̀lú wọn ni Olúwa wí, ẹ̀mí mi tí ó wà lára rẹ àti ọ̀rọ̀ mi tí mo fi sí ẹnu rẹ kì yóò kúrò ní ẹnu rẹ, tàbí kúrò lẹ́nu irú ọmọ rẹ, tàbí kúrò lẹ́nu irú ọmọ rẹ ni Olúwa wí, láti ìsinyìí lọ àti láéláé. Májẹ̀mú Ọlọ́run wà lórí ọ̀rọ̀ rẹ̀ àti ẹ̀mí rẹ̀. Ìwọ tí o bá gba ẹ̀mí Ọlọ́run láàyè nínú ayé rẹ̀, tí o sì gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè nínú ọkàn rẹ̀, o ò lè dàpọ̀ pẹ̀lú májẹ̀mú Ọlọ́run. Májẹ̀mú titun, májẹ̀mú Ọlọ́run tí a fi ẹ̀jẹ̀ Jésù ṣe fún wa, kò ní ṣiṣẹ́ fún ọ. Níbi tí kókó ọ̀rọ̀ nìyẹn wà nìyẹn o. Tí n bá tún fi yé wa wípé nínú orin Dáfídì kan náà, orin kìíní, kí ló sọ fún wa? Nípa ìbùkún Ọlọ́run lórí àwọn ọmọ Ọlọ́run. Ó ní ìbùkún ni fún ọkùnrin náà. Ṣebí kókó májẹ̀mú náà ní ìbùkún. Ìdí tá a ṣe ní májẹ̀mú ni pé ká di ẹni ìbùkún fún, ká má di ẹni ìfibú, ká má di ẹni ìfiré. Ẹ wá gbọ́ ohun tó sọ nípa ìbùkún tí májẹ̀mú Ọlọ́run mú wá fún àwọn ọmọ Ọlọ́run. Ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú, bóyá ojú ọkùnrin àbójóbìnrin, gbogbo wa ló ń bá wí ń bí o. Tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àti tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn,
ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà ní òfin Olúwa. Ẹgbọ́n tí Jeremáyà sọ lẹ́ẹ̀kan ní pé inú dídùn mi, ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ inú dídùn mi. Ìwọ tí o fẹ́ kí ìbùkún Olúwa wá sórí rẹ, ọ̀rọ̀ Ọlọ́run náà gbọ́dọ̀ jẹ́ inú dídùn rẹ. Ó ní ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà ní òfin Olúwa, àti nínú òfin rẹ̀ ni ó ń ṣe àṣàrò ní ọ̀sán àti ní òru. Inú ọ̀rọ̀ Ọlọ́run, inú òfin ọ̀rọ̀ Ọlọ́run náà ló gbọ́dọ̀ ti máa ṣe kíni, láti máa ṣe àṣàrò lójoojúmọ́. Yóò sì dàbí igi tí a gbìn sí etí ipa odò, tí ó ń so èso rẹ̀ jáde ní àkókò rẹ̀. Ewé rẹ̀ kì yóò sì rẹ̀, àti ohunkóhun tí ó ṣe ni yóò máa ṣe déédéé. Àwọn tí ìbùkún Olúwa sinmi lé lórí ni àwọn tó tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, tó mú ọ̀rọ̀ Ọlọ́run lò, tó ń ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run lọ́sàn àti lóru, tí wọ́n ní inú dídùn sí ọ̀rọ̀ Ọlọ́run ju wúrà àti fàdákà lọ, ju ohun ayé yìí lọ. Àwọn ni àwọn ẹni tí ìbùkún Ọlọ́run tí a ti pàṣẹ májẹ̀mú Ọlọ́run sinmi lé. Ó wá lè máa kígbe Ọlọ́run bùkún fún mi kó wá jẹ́ ọ̀tá ẹ̀. Ọlọ́run bùkún fún mi kó kẹ̀yìn sọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run bùkún fún mi kí o jẹ́ pé ohun ayé yìí ló jẹ́ inú dídùn rẹ ju ọ̀rọ̀ Ọlọ́run lọ. Ó wá rí pé ìwọ fún ara rẹ òun tàn ara rẹ jẹ ni. Ó jẹ́ kí ni òun tàn ara rẹ jẹ ni. Jésù sọ nǹkan nínú ìwé Matthew orí 22 yẹn, ó sọ nǹkan kan níbẹ̀ nípa bí àwọn ènìyàn ṣe ń ṣe àṣìṣe. Máa kà á fún wa ká tó lọ gbàdúrà. Máa kà á fún wa, máa wá ka ìwé Kólósè fún wa, wá sáré fi gbàdúrà. Ká fi ṣe àṣekágbá ọ̀rọ̀ yìí lónìí. Matthew orí 22 ẹsẹ̀ 51, 29, ẹsẹ̀ 29. Kí ló sọ fún wa? Ó ní wípé Jésù dáhùn, ó sì wí fún wọn pé ẹ̀yin ṣìnà. Ọlọ́run ò ní jẹ́ ká ṣìnà o. Ẹ̀yin ṣìnà nítorí ẹ̀yin kò mọ ìwé mímọ́, ẹ kò sì mọ agbára Ọlọ́run. Nígbà tí Jésù ń sọ ọ̀rọ̀ yìí, kí ni ìwé mímọ́? Láti Genesis sí Málákì ni ìwé mímọ́. Ìwé tí àwọn ènìyàn ní, ìwé àwọn wòlíì, ìwé tí Mósè kọ, ìwé tí àwọn wòlíì, orin Dáfídì. Òun ni a mọ̀ sí ìwé mímọ́. Ìwé òfin Mósè, orin Dáfídì, ìwé àwọn wòlíì la mọ̀ sí ìwé mímọ́. Ìwé Genesis sí Málákì la mọ̀ sí ìwé mímọ́. Òun ni Jésù Kristi sọ nípa rẹ̀ níbí. Ó ní ẹ̀yin ṣìnà nítorí ẹ̀yin kò mọ ìwé mímọ́, ẹ kò sì mọ agbára Ọlọ́run. Nítorí pé ìwé mímọ́ sọ nípa agbára Ọlọ́run, ó sọ nípa Ọlọ́run àti agbára rẹ̀. Ọ̀pọ̀ ènìyàn lónìí ni wọ́n rò wípé ó yẹ ká pa májẹ̀mú láláì tí o ká kọjú sí májẹ̀mú titun. Gbọ́ mi sà, ìwé mímọ́, gbogbo ìwé mímọ́ ta ti fi fún wa nípa ìmísí ẹ̀mí mímọ́ láti ìwé Genesis sí ìfihàn ni o. O gbọ́dọ̀ mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n sì wà fún ọ, fún ìdàgbàsókè rẹ, fún bí ayé rẹ yóò ṣe dáa, tí wọ́n náà yóò ṣe lérè láyé àti níwájú Ọlọ́run. Òun ni wọ́n wà fún. Ọ̀pọ̀ tó ń ṣìnà lónìí nítorí pé wọ́n kẹ̀yìn sí ìwé mímọ́ ni o. Ọlọ́run ò ní já ṣìnà o. Wọ́n kẹ̀yìn sí ìwé mímọ́, wọ́n sì kẹ̀yìn sí agbára Ọlọ́run. Méjèèjì ló gbọ́dọ̀ dìrọ̀ mọ́, ló gbọ́dọ̀ fẹ́ràn, ló gbọ́dọ̀ fàyè gbà tó o bá fẹ́ ṣìnà. O gbọ́dọ̀ mọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé mímọ́, o sì gbọ́dọ̀ mọ̀ nípa agbára Ọlọ́run tí ìwé mímọ́ ń polongo rẹ̀ o. Ẹ ká wo ní ìwé Kólósè ká fi ṣe àṣekágbá ọ̀rọ̀ yìí lónìí. Ìwé Kólósè orí 3 kí ló sọ fún wa? Kólósè orí 3 ẹsẹ̀ 14 sí ìsàlẹ̀ kí ló sọ? Ó ní àti borí gbogbo nǹkan wọ̀nyí ẹ gbé ìfẹ́ wọ̀, tí ń ṣe àmùrè ìwà pípé. Ìwọ tó bá ti ní ìfẹ́, ìwà rẹ kù díẹ̀ káàtó. Ìfẹ́ tó sì ń sọ níbí, ìfẹ́ tí ń fúnni ni o, tí ń dáríjì ni, tí ń fúnni. Ìfẹ́ bí tó ṣe wà nínú Ọlọ́run, ìfẹ́ bí bó ṣe wà nínú Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run. Òun ni ìfẹ́ tó ń sọ níbí. Òun ló ti pè ní àmùrè ìwà pípé. Ìwọ tó bá ti ní ìfẹ́ Ọlọ́run nínú, ò ní wà o. O lè wá láti ọwọ́ wá kó má ní wà. Tó bá ti ní ìfẹ́ Ọlọ́run nínú, o ṣe kí ni, ò ní wà. Ó ní àti borí gbogbo nǹkan wọ̀nyí ẹ gbé ìfẹ́ wọ̀. Ó máa gbé ìfẹ́ wọ̀ bí aṣọ ni tó ní bọ́mọ́ láíláí. Tí ń ṣe àmùrè ìwà pípé. Tí ìfẹ́ ò bá kún inú ìwà rẹ, ò ní wà. O so èso ẹ̀mí tó bẹ̀rẹ̀ láti pàṣẹ ìfẹ́, ò ní wà. Ó máa gbé ìfẹ́ wọ̀ gẹ́gẹ́ bí aṣọ. Ẹ sì jẹ́ kí àlàáfíà Ọlọ́run kí ó máa ṣe àkóso ọkàn yín sínú èyí tí a pè yín pẹ̀lú nínú ara kan, kí ẹ sì máa dúpẹ́ o, kí ẹ máa dúpẹ́. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín ní ọ̀pọ̀lọpọ̀. Ṣé ẹgbọ́n tó ń sọ ọ̀rọ̀ Kristi gbọ́dọ̀ máa gbé inú wa, ọ̀rọ̀ Ọlọ́run gbọ́dọ̀ máa gbé inú wa lọ́pọ̀lọpọ̀.
nínú ọgbọ́n gbogbo torí òun ni ọgbọ́n wa o, òun ni òye wa, ó sì ní ìmọ̀ wa. Kí ẹ sì máa kọ́ ara yín, kí ẹ sì máa gba ara yín ní ìyànjú. Ó ní ká máa kọ́ ara wa, ká máa gba ara wa ní ìyànjú. Báwo la ó ṣe ṣe bẹ́ẹ̀? Ó ní nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ọ̀pọ̀ ò mọ̀ yàtọ̀ nínú orin ìyìn àti orin ẹ̀mí o. Tó bá jẹ́ pé orin ìyìn ló ń kọ, bá jẹ́ pé orin ẹ̀mí ló ń kọ, á jẹ́ pé nípa ọ̀rọ̀ Ọlọ́run ló fi ń kọ. Ìmísí ẹ̀mí mímọ́ ó dálé ọ̀rọ̀ Ọlọ́run. Ìmísí tó bá ti lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run kò wá látọ̀dọ̀ Ọlọ́run, kò sì wá látọ̀dọ̀ ẹ̀mí mímọ́ o. Bẹ́ẹ̀ ni, má jẹ́ kí ẹnikẹ́ni ó tàn ẹ́ jẹ o. Orin ẹ̀mí jẹ́ orin tí a bí nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run, tí a bí nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tàbí nípasẹ̀ àdúrà tí a gbà nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run tọ́ wa sọ́nà bí a ṣe gbàdúrà, tí ẹ̀mí mọ́ tó sì ṣe kíni, tó sì yọ̀ǹda orin ẹ̀mí nínú àdúrà tí ọ̀rọ̀ Ọlọ́run bí o. Ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin ní ọkàn yín sí Olúwa. Ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe ní ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run bàbá nípasẹ̀ rẹ̀. Ohunkóhun tá a bá ṣe láyé, ká máa ṣe nípasẹ̀ Jésù Kristi Olúwa, kí a sì máa fi ọpẹ́ fún Ọlọ́run bàbá nípasẹ̀ Jésù Kristi. Ṣé wá rí báyìí wípé ènìyàn gbọ́dọ̀ wà nípa àkàrà nìkan bí ó ṣe nípa gbogbo ọ̀rọ̀ Ọlọ́run tó bá ti ẹnu Ọlọ́run jáde. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó wà fún ìgbésí ayé ẹ̀mí wa. Ìwọ tí o bá pọ́n ọ̀rọ̀ Ọlọ́run lé, tí o gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu, ìwọ tí o bá fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run, tí o sì fẹ́ mú ọ̀rọ̀ Ọlọ́run lò ní gbogbo ohun tó ń ṣe láyé, wọ́n ní irú ẹni tí o ò ní ipa tàbí ìpín ní ìjọba Ọlọ́run. Mo fẹ́ ká sáré gbàdúrà ní àkókò yìí pé Ọlọ́run, mo gba oore ọ̀fẹ́ láti fẹ́ràn ọ̀rọ̀ rẹ ju wúrà àti fàdákà lọ, ju ohun ayé yìí lọ. Mo sì gba oore ọ̀fẹ́ láti mú ọ̀rọ̀ rẹ lò nínú ohun gbogbo tí mò ń ṣe láyé. Ó yá sáré gbàdúrà yẹn ní ìṣẹ́jú àáyá kan. Sáré gbàdúrà yẹn pé Ọlọ́run bàbá rẹ, pé Ọlọ́run ẹlẹ́dàá rẹ, pé Ọlọ́run olùrànlọ́wọ́ rẹ, pé mo gba oore ọ̀fẹ́ láti máa ṣe èyí o. Pé láti òní lọ, ọ̀rọ̀ Ọlọ́run á jẹ́ ní dídùn ọkàn mi ju ohun gbogbo lọ. Ọ̀rọ̀ Ọlọ́run á jẹ́ ìṣúra ọkàn mi ju ohun gbogbo lọ. Bẹ́ẹ̀ ni máa pọ́n lé, máa fẹ́ràn rẹ̀, máa sì mú ọ̀rọ̀ Ọlọ́run lò, máa gbọ́ràn sí lẹ́nu, máa sì mú lò nínú ohun gbogbo tí mò ń ṣe láyé. Lórúkọ Jésù Olúwa wa. Ìwọ náà tó ń gbọ́ mi, o tí fàyè rẹ fún Jésù, sáré gbàdúrà yìí, tẹ̀lé àdúrà ronúpìwàdà ni, kò sì fi ìgbàgbọ́ gbà á. Sọ pé lórúkọ Jésù Kristi, Ọlọ́run bàbá mi, mo ti gbọ́ ohùn ẹnu rẹ lónìí, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Láti òní lọ, mo gbàgbọ́, mo sì jẹ́wọ́ rẹ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà mi. Mo gbàgbọ́ pé lóòótọ́ ló wá sáyé láti kú fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ gbogbo àgbáyé. O sì jíǹde ní ọjọ́ kẹta láti gòkè rí ọ̀run, láti jókòó sí ọwọ́ ọ̀tún bàbá. Ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Ẹ sọ mí di ọ̀tun. Ẹ sọ mí di àtúnbí. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo gbàdúrà fún ọ, gbogbo ẹ̀ṣẹ̀ rẹ á dáríjì ọ́. Gbogbo ohun àtijọ́ ó kọjá lọ. Láti òní lọ ohun gbogbo di ọ̀tun fún ọ. Láti òní lọ ẹ̀ṣẹ̀ ò ní borí rẹ mọ́ o. Bẹ́ẹ̀ ni yóò sì rí, kò yí padà. Dábàá ní gbogbo ohun tó ń retí lọ́wọ́ Ọlọ́run nítorí pé o fàyè rẹ fún Jésù lónìí, ó yá, Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún ọ. Bẹ́ẹ̀ ni yóò sì rí, kò yí padà. Jésù Olúwa wa o. Mo fẹ́ kó kọ sí wa o, kó kọ̀wé sí wa wípé lábẹ́ ìpè, lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ wa, bó jẹ́ tòní àbí tàwọn tó tá a ti ṣe sẹ́yìn, o fàyè rẹ fún Jésù, ká lè darapọ̀ mọ́ ọ láti tọ́ ọ sọ́nà bó ṣe dàgbà nínú ẹ̀mí o nípa ọ̀rọ̀ Ọlọ́run. Àwa tá a bá mú ọrẹ wa wá fún ọjọ́ ìsinmi, a lè filẹ̀ láti fi bu ọlá fún Ọlọ́run, láti fi ìfẹ́ wa hàn fún Ọlọ́run ẹlẹ́dàá wa. Mo gbàdúrà pé k'Ọlọ́run kó bùṣe fún wa, àní ṣaláìní ohun tó dára. Ọ̀sẹ̀ yìí á jẹ́ ọ̀sẹ̀ ìkórè ohun rere, bẹ́ẹ̀ ni yóò sì rí, kò yí padà. Mo sì tún gbà ládùúrà fún gbogbo ọkàn tó ń gbọ́ mi, tó bẹ lábẹ́ ohùn mi lónìí, tó gbàgbọ́ lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ àti ìpè yìí, pé lórúkọ Jésù, àwọn ọjọ́ tó kù fún oṣù yìí, lórúkọ Jésù yóò pọ̀ ìbùkún ńlá fún wa, yóò pọ̀ ìyanu ńlá fún wa, yóò pọ̀ ìdùnnú ńlá fún wa. Ìwọ tí inú rẹ ò tí ì dùn, inú rẹ ò tí ì dùn dáadáa lọ́dún yìí, gbà mí gbọ́ sà, lórúkọ Jésù, kóṣù tó parí, Ọlọ́run á múnú ẹ dùn, ayọ̀ rẹ á sì kún. Lórí gbogbo ohun tó bá jọ ọ́ lójú, Ọlọ́run yóò farahàn. Ọlọ́run á ṣiṣẹ́ fún ọ, Ọlọ́run á sì jọ ọ́ lójú. Bó o ṣe pọ́n ọ̀rọ̀ Ọlọ́run lé, tó fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run,
tó ṣe tán àti mú lò àti máa gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu, àwọn ìbùkún tó ń tẹ̀lé ẹni tó ṣe bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí a ti rí kà nínú ìwé orin Dáfídì orí kìíní, lórúkọ Jésù kó tẹ̀lé ayé àti àyànmọ́ rẹ̀, bẹ́ẹ̀ ni yóò sì rí kó yí padà lórúkọ Jésù Kristi Olúwa wa. A ó pàdé ara wa lọ́sẹ̀ tó ń bọ̀ nípa oore ọ̀fẹ́ olùgbàlà. Ẹ má gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run òun lọ̀gá o, Jésù ni Olúwa. Àmín.